olólùfẹ́ mi ọ̀wọ́n jùlọ ṣé dáadáa mo bá yín àkókò tún ti tó fún ka ìwé pẹ̀lú èmi Àmọ̀kẹ́ ọmọ bàbá Bili onílù lónìí láàmọ̀ bóyá Segilola gbà fún ọkùnrin olórúkọ olówó yìí àti pé kí ló fẹ́ fi ọkùnrin yìí ṣe gan. Ọjọ́ ìwé kẹ̀ndínlógún náà la ṣì wá ẹ wá nǹkan fìdílé kẹmọ́ ọba mi bọ̀. Ọkùnrin tuntun yìí ṣe ìlérí fún mi pé òun yóò fún mi ní odidi ilé kan ṣáńdí níwọ̀n ìgbà tí èmi Segilola bá ti lè gba ọ̀jẹ̀gẹ́ wípé èmi yóò fẹ́ òun láya. Ọkùnrin náà sì tún ṣe ìlérí fún mi pé níwọ̀n ìgbà tí èmi bá ń ṣe bẹ́ẹ̀ lọ́nà òun yóò máa fún mi ní pọ́ùn mẹ́wàá ní oṣooṣù gẹ́gẹ́ bí owó ìná tí àwọn olóyìnbó ń pè ní pocket money. Mo ṣe ìbéèrè lọ́wọ́ ọkùnrin náà pé bí ó bá múra tán láti gbé mi ní ìyàwó arédè tàbí láti ti òrùka arédè bọ̀ mí lọ́wọ́. Lákọ̀ọ́kọ́ ọkùnrin náà sọ fún mi pé kò sí nínú èrò òun láyé láti gbé ìyàwó arédè o. Ṣùgbọ́n nígbà tí ọkùnrin yìí ṣàkíyèsí wípé èmi Segilola fẹ́ láti fa agbọn imú já nípa ọ̀rọ̀ náà, ó wá sọ fún mi pé òun kì yóò kọ̀ láti bá mi gbé ìyàwó arédè. Bá jẹ́ wípé jàgùdà páálí èyí nìkan ni ohun tí kò ní mú kí èmi Segilola gbà láti fẹ́ òun láya. Lẹ́yìn tí èmi pẹ̀lú ọ̀rẹ́ mi Àyọ̀ká jùmọ̀ jíròrò tán lórí ọ̀rọ̀ ọkùnrin yìí, a pinnu pé kí èmi gba ọ̀hẹ́n láti fẹ́ ọkùnrin náà. Kì í ṣe lórí ohun méjì bí kò ṣe kí a lè rí owó tàbí nǹkan díẹ̀ jágbà mọ́ ọkùnrin náà lọ́wọ́ ni. Lálẹ́ ọjọ́ kìíní tí èmi Segilola kọ́kọ́ la ẹnu èmi láti sọ fún ọkùnrin náà pé èmi yóò fẹ́ lọ́kọ mi. Níwọ̀n ìgbà tí òun bá ti lè múra tán láti fi òrùka arédè bọ̀ mí lọ́wọ́, inú ọkùnrin náà dùn lálẹ́ ọjọ́ náà tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi jẹ́ wípé odidi pọ́ùn 5 pẹ̀lú sílè 5 5 guineas ni ó tọwọ́ bọ àpò rẹ̀ láti ta mí lọ́rẹ lẹ́ẹ̀kan ṣoṣo. Kí ni ó wàá ṣẹlẹ̀ lẹ́yìn èyí? Ẹ mọ̀ ọba mi bọ̀. Ìpàdé di ọ̀sẹ̀ tó ń bọ̀ kí Elédùmarè kó ṣọ́wájú ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ. Ẹ dákun ẹ bá wa pín fọ́nrán yìí o. Orúkọ tèmi ò tí ì yí padà. Àmọ̀kẹ́ ọmọ bàbá Bili onílù ní ìlú òkè o. Ire o, mo nífẹ̀ẹ́ yín.